yá ẹ̀yin lólùfẹ́ mi wọ́n ní etí tó bá gbọ́ àlọ ó yẹ kó gbọ́ àbọ̀ lórí ọ̀rọ̀ Portable òun náà ni mo tún báàkì sí. Ẹ má gbàgbé pé mo sọ fún yín lórí ìwà jàgídíjàgan tó hù pẹ̀lú àwọn town planner nígbà tí wọ́n lọ sí ilé ẹ̀. Actually wọ́n ní ohun gangan ọkọ ni wọ́n tiẹ̀ dìídì wá lọ. Àwọn yẹn ń ṣiṣẹ́ tí wọ́n lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ káàkiri gbogbo ilé sí ilé. Òun ni wọ́n débi tí báyẹ̀ wà. Wọ́n ní wọn ò tiẹ̀ bá jà ní gbogbo ìgbà yẹn, wọ́n ní wọn ò tiẹ̀ bá fa anything. Wọ́n ní ṣàdédé ni Portable kan bẹ́ jáde síta ló wá bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò. Ẹ wá wò wọ́n o, wọ́n ti wá bá wọn o, wọ́n ti fẹ́ bọ́ oúnjẹ o, wọ́n ti fẹ́ ṣe kinní kan o. That statement alone, it looked like embarrassment to those people. Because ìwọ tí wọn ò bá jà, ìwọ tí wọn ò bá fa anything, tó dẹ̀ gbé fídíò síta, tó gbé fóònù síta, tó bẹ̀rẹ̀ sí ní rẹ́kọ̀dù wọn. Àwọn yẹn láti padà lọ sọ fún ọ̀gá wọn pé ẹ wà àdúgbò bí táwọn lọ, ó jẹ́ àdúgbò Portable. Àwọn ò tiẹ̀ débi tí báyìí wà, ọ̀tọ̀ náà àwọn ilé táwọn tiẹ̀ ṣì ń ṣẹ́ẹ̀kì. Ẹ wo nǹkan tí Portable ṣe. Àwọn ẹ̀dẹ̀ explain fún ọ̀gá wọn wá ní òkè kán wá padà lọ kán lọ investigate lórí ibi tó kọ́ ilé yẹn sí, lórí ibi tó kọ́ bá yẹn sí, lórí ibi tó ní investment sí yẹn, ṣé ibẹ̀ yẹn bá ojú mu. Wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ kàn tẹ́lẹ̀. Wọ́n nítorí àánú tó ń ṣe fáwọn ará àdúgbò, oore tó ń ṣe fáwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń rán ní school. Wọ́n ní wọ́n ti mọ̀ pé ibi tó kọ́ bá yẹn sí pé kò bójú mu already, but wọ́n kàn fojú fò gẹ́gẹ́ bí ẹni tó ń ṣoore fáwọn èèyàn. Wọ́n ní but nǹkan tó ṣe yẹn ó wá bí ọ̀gá wọn nínú pé okay, ẹ lọ ṣe investigation, gbogbo document tó bá yẹ kó ní ẹ lọ yẹ̀ wò, tó bá wà proper kẹ́ fi sílẹ̀, but tí àwọn document ò bá ti wà okay, ó lẹ́jọ́ jẹ́ pẹ̀lú town planner. Òun làwọn yẹn ṣe padà lọ. Pípadà lọ tán padà lọ, wọ́n ní wọn ò bá, bàbá ẹ̀ ni wọ́n bá. Wọ́n explain fún bàbá ẹ̀ lọ́wọ́ bóun náà ṣe dé nìyẹn. Ká tó wí ká tó fọ̀, kò tiẹ̀ ṣe méní ṣe méjì, wọ́n ló kó àwọn eruku jáde ni. Tó bẹ̀rẹ̀ sí ní ṣí wọn, ó di ẹni orí yọ, ó dilé. Tó fi di pé àwọn town planner yẹn sá korobá padà. Now àwọn ọlọ́pàá wá reinforce lọ. Tẹ́ bá gbàgbé fídíò tí mo ṣe lórí pé Ọlọ́run má jẹ́ ká rin àrífẹsẹ̀ sí. Wọ́n ní gbogbo àwọn táwọn ọlọ́pàá bá nínú báyẹn ni wọ́n kó, àti kọ́sítọ́mà o, àti wétà o, àti àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ o, àti gbogbo àwọn bọ́ìsì ẹ̀ ìtàn rí kó wọ́n rí kó nú wọn. Now wọ́n ní wọ́n dẹ̀ bá Portable náà bọ́ọ̀dì. Ó parọ́ pé kán jẹ́ kó ń lọ mú fóònù òun nulẹ̀, ó sá lọ. Wáyé tó ṣe sá lọ. Nígbà tó mọ̀ pé wà tó hù, ó dà, ó bá dúró ní now. Now Portable now wọ́n ti wá sọ fún pé kó report rẹ̀. Gọ́vnọ̀ Dàpọ̀ Abíọ́dún ó ti tọwọ́ bọ̀ ọ̀rọ̀ yìí. Àwọn ọlọ́pàá ti ní kó report rẹ̀. Ẹ má gbàgbé pé àwọn táwọn ọlọ́pàá kó wọ́n kó wọn dé court. Court ni wọ́n ti gba bẹ́ẹ̀lì wọn pẹ̀lú àwọn onídùúró pẹ̀lú mílíọ̀nù márùn-ún. Now Portable advice mi fún ẹ̀sìn ni wípé kó má bà kárí ara ẹ̀ jẹ́. Torí kò sẹ́ni tó lè bá ìjọba jà. À ń tọra wa jẹ ní tá bá sọ pé a lè bá ìjọba jà. À ń tọra wa jẹ ni, especially individual èèyàn kan. Ó kéré síjọba, ó wẹ́ àwọn tó ju ẹ̀ lọ wọ́n dán wò. Wọ́n ti dẹni àná báyìí. Advice mi sí ẹ, ìmọ̀ràn mi sí ẹ, má ṣagídí o, má ṣorí kunkun, má sọ wípé kò sí nǹkan tẹ́nibọ̀dì lè fi ẹ ṣe. Yọjú sí àgọ́ àwọn ọlọ́pàá, lọ ṣàlàyé tẹnu ẹ. Ó lè lọ pẹ̀lú lọ́ọ̀yà ẹ, mo mọ̀ pé o ní lọ́ọ̀yà, lọ pẹ̀lú lọ́ọ̀yà ẹ, kó o dẹ̀ lọ pẹ̀lú apologize. Kò ṣe pé kó o tún lọ síbẹ̀, kó o tún lọ nílọ wípé o fẹ́ lọ jà, ẹnu mi tọrọ. Ṣé wá rí ọ̀rọ̀ Portable yìí, ẹ̀yin olólùfẹ́ mi? Wọ́n ní tí ọmọ ò bá jọ ṣòkòtò á jọ bàǹtẹ́. Ọ̀rọ̀ Portable kò wá dùn mí mọ́. Tẹ́ bá rí ní gbogbo ìgbà tí mo máa ń fún Portable ní advice, mo máa ń ní ṣáwọn fáǹsì ẹ̀ ṣé wọn kì í bá sọ̀rọ̀ ni? Ṣé kò ní bàbá ni? Ṣé kò ní ìyá ni? Jẹ́jẹ́ mọ̀ wípé ọ̀gá mi kan ló wá sọ fún mi, ọ̀gá mi kan tó mọ̀ dáadáa, tí mo mọ̀ pé kò lè mú èmúlèmù, kò lè mú òfolófo, ló wá sọ fún mi pé má jẹ́ kó ọ̀rọ̀ Portable jọ ẹ́ lójú.
ilé ló ti bá mo ní báwo ni ọ̀gá mi báwo ó ṣe bá ń lé ó yẹ kí bàbá ẹ máa bá sọ̀rọ̀ ó yẹ kí iye ẹ máa bá sọ̀rọ̀ ọ̀gá mi yẹn láti máa sọ fún mi pé ẹlẹ́ẹ̀lẹ́ sórí bàbá Portable torí yẹn ó sán lórí ju Portable gangan fún ara ẹ lọ pé bàbá ẹ ó sán lórí jù lọ báwo ni bàbá ṣe máa ya wèrè tọ́mọ ò ní ya àsínwín bàbá ń tagbó ìyá ń tò gogoro ẹ wá lọ́mọ ò ní gbowó ta ó ti dandan kọ́ mọ́ gbowó ta mo ní mo ní abájọ náà wọ́n ní bàbá tó yẹ pé ó lè wọ ṣòkòtò àti bùbà kó gbé káńfàsì lé lórí pé bàbá ẹ̀ ó ya wèrè ju Portable gan fún ara ẹ̀ lọ pé that is why tó yẹ pé kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ ẹnìkan tó lè bá sọ̀rọ̀ jù náà tó lè gbọ́ náà nìyẹn pé ara bàbá ẹ̀ ló ti mú wèrè tó ń ṣe mo ní abájọ no wonder wọn ò ní bí ọmọ níṣọ ewúrẹ́ kó lọ yàsọ màálù no wonder ṣe ti rójú ayé ṣe ti rí pé àwa kàn ń dara wa láàmú ni àwa kàn ń pariwo lásán ni àṣé ó bá ń lé ni ohun táwọn bàbá wa ṣe máa ń sọ ń gbà yẹn nìyẹn ṣe rí anú mi kàn ṣe àwọn ìyàwó tí wọ́n fẹ́ ṣe ti rí pé àwọn bàbá wa láyé ìgbà yẹn lọ́hùn tá a bá fẹ́ fẹ́yàwó àbí tá a bá fẹ́ ní ọkọ wọn á ní má wọ̀rí ọmọ agboolé bolo fẹ́fẹ́ ọmọ agboolé lágbóńdókò ni wọn á ní fi ìtókùlẹ̀ fún fáwọn fi ìtókùlẹ̀ fún wọn yẹn wọ́n ti lọ gbá research ta ló máa lọ ríru bàbá Portable yẹn tó máa fi ọmọ fún ọmọ ẹ̀ Portable ṣerú mi lè jẹ́ bàbá ìyàwó ń sìn kọ́mọ mi sọ pé òun fẹ́ lé ọkọ kí n wá ní ọmọ agboolé gbogbo fẹ́fẹ́ o kó lọ́ máa agboolé ìrágbìjì kí n wá débẹ̀ kí n wá báru bàbá Portable yẹn tí mo dẹ̀ mọ̀ pé bàbá yìí ó ní wàhálà ni máa ti mọ̀ pé ọmọ ẹ̀ máa já ìfun díẹ̀ jẹ́nu ẹ̀ kọ́mọ má tiẹ̀ mú gbogbo ìwà ẹ̀tàn á já ìfun díẹ̀ jẹ́nu ẹ̀ òun lè ṣe máa rí àwọn bàbá wa gbà yẹn tí wọ́n sọ pé ọmọlé kìíní kan ò lè fẹ́ ọmọlé kìíní kan ò lè fẹ́ ọmọlé gbà kan ò lè fẹ́ wọ́n ti lọ ṣèwádìí wọ́n ti mọ orú nǹkan tó wà lágboolé wọn but àwọn ọmọ òde sìn ìfẹ́ làwa ń wò kí ń wo background ṣe ti rí i pé gbogbo ẹ̀yin ìyàwó tẹ́ ẹ fẹ́ Portable ẹ ti rí wípé ẹ lọ ṣèwádìí ilé ibi tó ti jáde ó ṣeé ṣe tó bá yẹ pé ẹ ṣèwádìí ilé ibi tó ti jáde ni ó ṣeé ṣe kẹ́ ẹ má fẹ́ Portable láyà ṣe ti rí nǹkan tó ń fojú yín rí mo jẹ́ kan nínú àwọn olólùfẹ́ Portable tí mo láìkì gan àmọ́ ìwà tó ń hù yẹn ó máa ń rún mi nínú ọ̀gá mi yẹn tó wá sọ̀rọ̀ débi pé òun ò tún wá rí Portable bá wí bí kò ṣe àwọn babaláwo orí Facebook àwọn babaláwo kéékèèké tó ń ṣoògùn fún àwọn yẹn ni wọn ò gbà nímọ̀ràn babaláwo ò gbà nímọ̀ràn bàbá tó bí nínú gan wèrè wọn kàn jọ ń ṣe gbogbo ẹ̀ ṣé ti rí wọn dẹ̀ ni mo lè fò yìí òun làkèrè fòǹjọ kan tó fi dá nìtàn Portable advice mi fún ẹni wípé sórí wọn tó ń tiẹ̀ yìí tó bá délẹ̀ tán wọn níbẹ̀ débẹ̀ o owó tèmi ní òun ni mò ń yẹ èyí á bẹ́tà kó pààrọ̀ ònú ẹ kó pọ̀dọ̀ fi nú ẹ kó change ẹ lólùfẹ́ mi ẹ jọ ẹ bá mi share fídíò yìí kó kan Portable lára ẹ advice Portable ẹ sọ fún pé kó má fojú di ìjọba tó bá fojú di ìjọba ó lè end career síbẹ̀ o ẹ jẹ́ kí n tún fi ti ọba orílẹ̀ Ifọ̀ kí n tún fi ṣe example fún Portable ṣé o ti rí adúrú ìwà tí máa yẹn ti hù sẹ́yìn wo èyí tó bá fi ṣe àṣemọ bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí jail ló wà ṣé o fẹ́ kí tiẹ̀ náà rí bẹ́ẹ̀ mo gbà ládùúrà fún ẹ pé Ọlọ́run jẹ́ kí ìgbésí ayé ẹ kó kẹ́yìn sí jail gbogbo ẹ lólùfẹ́ Portable ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ Portable so bóyá Ọlọ́run á lè ṣe pé kó bá nílé kó lè change ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe Selele Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe ẹ subscribe kájẹ́ máa jẹ gbádùn ìkànnì yìí gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tọ́wọ́ yín àbùdíntólókun àbùdíntólọ́sà ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò Portable advice mi fún ẹ jọ lọ ọ̀nà invitation àwọn ọlọ́pàá tó ní kó yọjú sí wọn kọ́ ọ̀wọ́ ẹ máa lọ di wanted tó bá ti di wanted kárí ẹ ti bàjẹ́ nìyẹn o ẹ lólùfẹ́ mi a ò ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ Portable tí n bá tún gbọ́ any information lórí ọ̀rọ̀ ẹ̀ máa tó wá mú fún yín ire o.